Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Laboru laboyi hallelujah ọmọ kaye ni memo ọdún àgbà. Mo sáré fẹ́ yọ̀ǹda àṣejẹ àbámọ̀dọ̀ owó kan fún wa. Àṣejẹ àbámọ̀dọ̀ owó kan. Tá bá nílò owó kan ní pàjáwìrì. Tówó yẹ tí ó kọjá 200,000 naira. Tówó yẹ ó kọjá 200,000 naira. Tí ó kọjá báyẹn. Ẹ bá mi ṣiṣẹ́ yìí ẹ wò. Ṣé bá mi wá síbi ewé àbámọ̀dá. Ẹ bá mi wá síbi ewé àbámọ̀dá. Tẹ́ bá ti wá débi ewé àbámọ̀dá yìí, ẹ wá bá ọ gbá lẹ́mẹ̀ta. Ẹ wá ní àbámọ̀dá o, àbámọ̀dá o, àbámọ̀dá o. Èmi lágbájá ọmọ lágbájá. Mo dábàá 200,000 naira. Kílẹ̀ tó ṣú lónìí àbí kó tó pé ọjọ́ méjì lónìí. Kọ́mọráyé kó fi bò mí láṣìírí. Wọ́n bùn mí ní o. Ẹ ṣàwúre, ẹ wúre dáadáa síbẹ̀ ṣe fẹ́. So lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe, ẹ wá bá mi já. So ẹ bá mi já 16 rẹ̀. Èyí tí ò lu. Ẹ bá mi já 16. Èyí tí ò lu. Tẹ́ bá ti wá bá mi já. Tẹ́ bá ti wá bá mi já. Ẹ wá bá mi mú, ẹ bá mi lọ ra, ẹ bá mi lọ wá ta ìjọsìn. Òun ó jẹ́ 16. So ẹ wá bá mi lọ ẹran màálù tó bá ń tẹ́gẹ́ sí 16. So ẹ lọ atajọsìn wa kọ̀wé ewé àbámọ̀dá yìí. Ẹ fi sí jẹlẹ́pọ̀ níyà sórí òṣùká. Ẹ tún ṣàdúrà sí again. Ẹ bá mi jẹ́ ọmọ nǹkan lé lórí. Kẹ́ á mọ owó mírèkù. Ó dájú púpọ̀. Màmá yẹn náà Dr. Ọmọ Ọdún Àgbà. Ó dìgbà.